Ìwé Mátíù orí 17. Nígbà tí ó di òwúrọ̀, gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà gbìmọ̀ sí Jésù láti pa á. Nígbà tí wọ́n sì dé tán, wọ́n mú un lọ, wọ́n sì fi lé Pọ́ńtù Pílátù lọ́wọ́ tí í ṣe baálẹ̀. Nígbà náà ni Júdásì, ẹni tí ó fi hàn, nígbà tí ó rí i pé a dá a lẹ́bi, ó ronúpìwàdà, ó sì mú 30 owó fàdákà náà padà wá sí ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà. Ó wí pé, èmi ṣẹ̀ lé èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. Wọ́n sì wí pé, kò kàn wá, máa bójútó. Ó sì dá owó fàdákà náà sílẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì jáde, ó lọ so. Àwọn olórí àlùfáà sì mú owó fàdákà náà, wọ́n sì wí pé, kò tọ́ kí a fi sínú ìṣúra, nítorí owó ẹ̀jẹ̀ ni. Wọ́n sì gbìmọ̀, wọ́n sì fi ra ilẹ̀ amọ̀kòkò láti máa sìnkú àwọn àlejò nínú rẹ̀. Nítorí náà ni èyí tí a ṣe ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di òní. Nígbà náà ni èyí tí Jeremáyà wòlíì sọ wá ṣẹ pé wọ́n sì mú 30 owó fàdákà náà, iye owó ẹni tí a díyelé, ẹni tí àwọn ọmọ Ísírẹ́lì díyelé, wọ́n sì fi ra ilẹ̀ amọ̀kòkò gẹ́gẹ́ bí Olúwa ti lànà sílẹ̀ fún mi. Jésù sì dúró níwájú baálẹ̀, baálẹ̀ sì bi léèrè wípé, ìwọ ha ni ọba àwọn Júù? Jésù sì wí fún pé, ìwọ wí. Nígbà tí a sì ń kà sí lọ́rùn láti ọwọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wá, òun kò dáhùn kan. Nígbà náà ni Pílátù wí fún pé, ìwọ kò gbọ́ ọ̀pọ̀ ohun tí wọ́n ń jẹ́rìí sí ọ? Òun kò sì dá ní gbólóhùn kan, tó bẹ́ẹ̀ tí ẹnu ya baálẹ̀ gidigidi. Nígbà àjọ náà, baálẹ̀ a máa dá òǹdè kan sílẹ̀ fún àwọn ènìyàn, ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́. Wọ́n sì ní òǹdè búburú kan lákòókò náà tí à ń pè ní Bárábà. Nítorí náà, nígbà tí wọ́n péjọ, Pílátù wí fún wọn pé, ta ni ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín, Bárábà tàbí Jésù tí à ń pè ní Kristi? Ó sàmọ̀ pé nítorí ìlara ni wọ́n fi lé òun lọ́wọ́. Nígbà tí ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́, aya rẹ̀ ránṣẹ́ sí wípé, má ṣe ní ọwọ́ nínú ọ̀rọ̀ ọkùnrin olódodo nì, nítorí ìyà òun púpọ̀ ni mo jẹ ní ojú àlá lónìí nítorí rẹ̀. Ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà yí ìjọ ènìyàn ní ọkàn padà láti béèrè Bárábà kí wọ́n sì pa Jésù. Baálẹ̀ dáhùn, ó sì wí fún wọn pé, nínú àwọn méjèèjì, èwo ni ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín? Wọ́n wí pé, Bárábà. Pílátù bi wọ́n pé, kí ni èmi ò ṣe sí Jésù, ẹni tí a ń pè ní Kristi? Gbogbo wọn wí pé, kí a kàn mọ́ àgbélébùú. Baálẹ̀ sì béèrè wípé, èéṣe, búburú kí ni ó ṣe? Ṣùgbọ́n wọ́n kígbe sókè sí pé kí a kàn mọ́ àgbélébùú. Nígbà tí Pílátù rí pé òun kò lè borí lé ohunkóhun, ṣùgbọ́n pé a kúkú sọ gbogbo rẹ̀ di ariwo, ó bu omi, ó sì wẹ ọwọ́ rẹ̀ lé ojú ìjọ, ó wí pé, ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn olótìítọ́ yìí, ẹ máa bójútó. Nígbà náà ni gbogbo ènìyàn dáhùn, wọ́n sì wí pé kí ẹ̀jẹ̀ rẹ̀ kí ó wà lórí wa àti lórí àwọn ọmọ wa. Nígbà náà ni a dá Bárábà sílẹ̀ fún wọn, ṣùgbọ́n ó na Jésù, ó sì fi lé wọn lọ́wọ́ láti kàn mọ́ àgbélébùú. Nígbà náà ni àwọn ọmọ ogun baálẹ̀ mú Jésù lọ sínú gbọ̀ngàn ìdájọ́, wọ́n sì kó gbogbo ẹgbẹ́ ọmọ ogun tì í. Wọ́n sì bọ́ aṣọ rẹ̀, wọ́n sì wọ̀ ọ́ ní aṣọ òdòdó, wọ́n sì hun adé ẹ̀gún, wọ́n sì fi dé ní orí, wọ́n sì fi ọ̀pá ìyè lé ní ọwọ́ ọ̀tún, wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀, wọ́n sì fi ń ṣẹ̀sí wípé, kábíyèsí ọba àwọn Júù. Wọ́n sì tutọ́ sí lára, wọ́n sì gba ọ̀pá ìyè náà, wọ́n sì fi lù ú ní orí. Nígbà tí wọ́n fi ṣẹ̀sí tán, wọ́n bọ́ aṣọ náà kúrò lára rẹ̀, wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀, wọ́n sì fà á lọ láti kàn mọ́ àgbélébùú. Bí wọ́n sì ti ń jáde, wọ́n rí ọkùnrin kan, ará Kírénì, tí ń jẹ́ Síméónì. Òun náà ni wọ́n fi agbára mú láti ru àgbélébùú rẹ̀.
nígbà tí wọ́n sì dé ibi tí a ń pè ní Gọ́lgọ́tà, èyí ní ibi agbárí, wọ́n fi ọtí kíkan tí a dàpọ̀ mọ́ òróró fún un láti mu. Nígbà tí ó sì tọ́ wò, ó kọ̀ láti mu. Nígbà tí wọ́n sì kàn mọ́ àgbélébùú, wọ́n pín aṣọ rẹ̀, wọ́n sì ṣẹ́ gégélé, kí èyí tí wòlíì wí bá lè ṣẹ pé wọ́n pín aṣọ mi fún ara wọn. Aṣọ ìlekè mi ni wọ́n sì ṣẹ́ gégélé. Wọ́n sì jókòó, wọ́n sì ń ṣọ́ níbẹ̀. Wọ́n sì fi ọ̀rọ̀ ìfisùn rẹ̀ tí a kọ sí ìgbèrí rẹ̀, èyí ni Jésù ọba àwọn Júù. Nígbà náà ni a kan àwọn olè méjì mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀, ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì. Àwọn tí ń kọjá lọ sì ń fi ṣe ẹlẹ́yà, wọ́n sì mì orí wọn wípé ìwọ tí ó wó tẹ́ḿpìlì tí ó sì kọ́ ní ijọ́ mẹ́ta, gbára rẹ̀ là, bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn akọ̀wé àti àwọn àgbààgbà ń fi ṣe ẹlẹ́yà wípé ó gba ẹlòmíràn là, ara rẹ̀ ni kò lè gbàlà. Ọba Ísírẹ́lì ṣáà ní í ṣe jẹ́ kí ó sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá nísinsìnyí, àwa ó sì gbàgbọ́. Ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, jẹ́ kí ó gbàlà nísinsìnyí bí ó bá fẹ́ràn rẹ̀. Ó ṣáà wí pé ọmọ Ọlọ́run ni èmi. Àwọn olè tí a kàn mọ́ àgbélébùú pẹ̀lú rẹ̀ sì ń fi èyí náà gún un lójú bákan náà. Láti wákàtí kẹfà ni òkùnkùn ti ṣú bo gbogbo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án. Níwọ̀n wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe ní ohùn rara wípé Élai Élai lama sabachthani, èyí ni Ọlọ́run mi, èéṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀? Nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí, wọ́n wí pé ọkùnrin yìí ń pe Èlíjà. Lójú kan náà ọ̀kan nínú wọn sì sáré, ó mú spọ́ǹjì, ó tẹ̀bọ inú ọtí kíkan, ó fi lé orí ọ̀pá ìyè, ó sì fi fún un láti mu. Àwọn yòókù wípé ẹ jọ̀wọ́ rẹ̀ sí, ẹ jẹ́ kí a máa wò ó bí Èlíjà yóò wá láti gbà á là. Jésù sì tún kígbe ní ohùn rara, ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́. Sì wò ó, aṣọ ìkélé tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀, ilẹ̀ sì mì tìtì, àwọn àpáta sì sán, àwọn isà òkú sì ṣí sílẹ̀. Ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ tí ó ti sùn sì jíǹde, wọ́n sì ti inú isà òkú wọn jáde lẹ́yìn àjíǹde rẹ̀. Wọ́n sì wá sí ìlú mímọ́, wọ́n sì fara wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Nígbà tí balógun ọ̀rún àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń ṣọ́ Jésù rí ìṣẹ̀lẹ̀ náà àti ohun ọ̀nì tí a ṣe, ẹ̀rù bà wọ́n gidigidi. Wọ́n sì wí pé lóòótọ́ ọmọ Ọlọ́run ni èyí ṣe. Àwọn obìnrin púpọ̀ ni ó wà níbẹ̀ tí wọ́n ń gbé òkèèrè wò ó, àwọn tí ó bá Jésù ti Gálílì wá tí wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un. Nínú àwọn ẹni tí Màríà Magdalene wà, àti Màríà ìyá Jákọ́bù àti Jósè àti ìyá àwọn ọmọ Sébédè. Nígbà tí alẹ́ sì lẹ́, ọkùnrin ọlọ́rọ̀ kan ti Arimatia wà tí a ń pè ní Jósẹ́fù, ẹni tí òun tìkálára rẹ̀ ṣe ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú. Ó tọ̀ Pílátù lọ, ó sì tọrọ òkú Jésù. Nígbà náà ni Pílátù pàṣẹ kí a fi òkú náà fún un. Jósẹ́fù sì gbé òkú náà, ó sì fi aṣọ ọ̀gbọ̀ mímọ́ dì í, ó sì tẹ́ sínú ibojì titun tí òun tìkálára rẹ̀, èyí tí a gbẹ́ nínú àpáta. Ó sì yí òkúta ńlá dí ẹnu ọ̀nà ibojì náà, ó sì lọ. Màríà Magdalene sì wà níbẹ̀ àti Màríà kejì, wọ́n jókòó dojúkọ ibojì náà. Nígbà tí ó di ọjọ́ kejì, èyí tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́, àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá péjọ lọ́dọ̀ Pílátù. Wọ́n sì wí pé alàgbà, àwa rántí pé ẹlẹ́tàn ní wí nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ò jíǹde. Nítorí náà pàṣẹ kí a kíyèsí ibojì náà dájú,
títí yóò fi di ijọ́ kẹta. Kó àwọn ọmọ ẹ̀yìn rẹ, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ má ṣe wálé òru, wọn a sì jí i gbé lọ, wọn a sì wí fún àwọn ènìyàn pé ó jíǹde kúrò nínú òkú. Bẹ́ẹ̀ ni ìṣìnà ìkẹyìn yóò sì burú ju ti ìṣáájú. Pílátù sì wí fún wọn pé, ẹ̀yin ni olùṣọ́, ẹ máa lọ, ẹ ṣe dájú bí ẹ ti lè ṣe é. Bẹ́ẹ̀ ni wọ́n lọ, wọ́n sì ṣe ibojì náà dájú, wọ́n sì fi èdìdì dí òkúta náà, wọ́n sì yan àwọn ìṣọ́